ọmọ àlè ní yín sà, bàbá gbogbo àwọn ọmọ àlè lẹ́jẹ́ sà, bàbá gbogbo àwọn ọmọ àlè lẹ́jẹ́ sà, bàbá gbogbo àwọn ọmọ àlè lẹ́jẹ́. Fáyọ̀ṣe ṣàlàyé bó ṣe bú bàbá Ọbásanjọ́ ní àbùṣídì. Kí ló fà á tí Fáyọ̀ṣe fi wọ́ bàbá Ìyábọ̀ nílẹ̀ tó yìí? Mò ń bọ̀. Welcome to DIGINAIJA, where we bring you the latest stories. Remember to like, share, and follow us. Former Governor Fayose criticized former President Obasanjo, recounting an incident where he confronted Obasanjo during a gathering. Fayose sọ pé ó nígbà táwọn wà ní ibi ayẹyẹ náà tóun ti lọ kí àwọn former president. Ó ní bàbá Ọbásanjọ́ ọba wojú òun náà bá ní ọmọ àlè lòun nítorí pé òun ò tètè dọ́dọ̀ wọn láti kí wọn. Ó ní lòun bá dá padà fún ẹ pé bàbá ọmọ àlè ní ẹ̀yin gangan ló lórí àwọn ọmọ àlè yìí ní bàbá àwọn ọmọ àlè. Fayose argued that there are many Fayose families across Nigeria but no other Obasanjo. Ó wá challenge bàbá Ọbásanjọ́. Ó ní pé àwọn èèyàn mélòó ló ń jẹ́ Ọbásanjọ́. Ó ní but kán orúkọ òun káàkiri gbogbo Nàìjíríà. He also accused Obasanjo of being self-centered and not giving credit to other prominent figures in Yoruba land. Ó ní kí wọ́n wo Obasanjo pé ṣebí nítorí pé ó wà self-centered ni pé mọ̀tara ẹnìkan ló mọ̀ pé torí ẹ̀ ní ò ṣe fọ̀wọ̀ fún Awólọ́wọ̀ àti Abíọ́lá. President Olusegun Obasanjo will come to you and talk small. And I said to you, Your Excellency, even if you give your blood, your being, your strength and your life to President Obasanjo, he will not support you. We know him more than you know him. He will not ever want a man with an independent man. Fayose mentioned that his boldness in confronting Obasanjo earned him praise from General Ibrahim Babangida. This statement by former Governor Fayose contains strong and confrontational language directed to former President Olusegun Obasanjo, particularly in the context of their interactions and the criticism of traditional rulers in Oyo State by Obasanjo. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí láàrin Fayose àti Ọbásanjọ́, nítorí pé ọ̀rọ̀ yìí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba tí bàbá Ọbásanjọ́ tí wọ́n bú ní àbùṣídì nítorí pé wọn ò tètè fún wọn ní ọ̀wọ̀. Bí Fayose ṣe dá bàbá Ọbásanjọ́ lóhùn tó pè ní ọmọ àlè, tó pè ní bàbá ọmọ àlè, is an attempt to undermine Obasanjo's claim to being unique or superior in Yoruba land. Nítorí ó ní bàbá yẹn máa ń gbàgbọ́ pé àwọn nìkan ni Yoruba leader tó yẹ kí àwọn èèyàn rí gẹ́gẹ́ bí leader. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa fẹ́ downplay achievements àti contributions àwọn prominent Yoruba figures bíi Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Moshood Abiola. Ohun tí Fayose yìí ṣe ó tún wá jẹ́ ká mọ̀ dájúdájú pé Fayose is a brave man, nítorí General Babangida gan ẹ̀wọ̀n bọ̀ lọ́wọ́ ni ọmọ kọ ni ẹ́ ò kì í ṣe ọmọ lọlé lọ gbèsè wá. In response to Obasanjo's recent criticism of certain traditional rulers who attended the inauguration of the Sayin campus of LAUTECH, that's Ladoke Akintola University of Technology, the Oyo State Council of Obas and Chiefs ni wọ́n ti dá ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọbásanjọ́ lóhùn pé ohun tí wọ́n ṣe yìí is very disrespectful to the traditional institution, pé ó lòdì sí ìṣẹ̀ṣe ilẹ̀ wa, ó dẹ̀ ti mú kí àwọn èèyàn bínú káàkiri ní ilẹ̀ Nàìjíríà. In a statement issued by Ọba Francis Olúṣọlá Alao, the Olúgbọ́n of Orílẹ̀-Ègbọ́n and Vice Chairman of the Oyo State Council of Obas and Chiefs, the incident is described as an internal matter that will be reviewed during the council's next meeting. Ọba Alao yẹn wá sọ, wọ́n ní ọ̀rọ̀ yìí pé àwọn appreciate bí àwọn èèyàn bí wọ́n ṣe dá sí ọ̀rọ̀ náà, pé the council of Ọba yẹn pé wọn ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ nítorí pé tán bá dákẹ́ á dàbí pé òjò ni àwọn. The statement calls for calm and decorum in line with the Ọmọlúàbí ethos, stressing the importance of unity. Wọ́n ní ká fìmọ̀ ṣọ̀kan, Ọba Alao ló sọ bẹ́ẹ̀, and lóòótọ́ tó bá jẹ́ pé àwọn Yorùbá wọ́n fìmọ̀ ṣọ̀kan ni, kódà tá bá tiẹ̀ ṣẹra wa, ó ní bá a ṣe máa bára wa sọ̀rọ̀. Drop your comments. Remember to follow us for more stories. Like, comment, and share. This is DIGINAIJA. Thanks for watching. Bye for now.